èmi àti ẹ̀gbọ́n ìyàwó mi jọ ní àjọṣepọ̀ débi wípé nígbà tí a kọ́lé wa ẹ̀gbọ́n ìyàwó mi kò tì wá bẹ́ẹ̀ ni a sì jọ tún máa ń bára wa sùn dáadáa yóò wà yá ìlẹ́nu pé ibo la ti bẹ̀rẹ̀ tí mo fi ń fokó sínú òbò ẹ̀gbọ́n ìyàwó mi. Ẹ dúró ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́jọ́ máa fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ báyìí lọ́mọ ilé tí máa ń jẹ. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutọ́ reality show. Olúwaṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́. Ẹ wò ó a kì í torí gbígbó pajá o ẹnìkan ò ní torí kíkàn kó lóun fẹ́ pa àgbò a kì í torí wérewère pòbúkọ ẹ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ fẹnukọ́ o lágbára lọ́wọ́ Elédùmarè torí a kì í fọ̀rọ̀ pápá lẹ́jà ọ̀rọ̀ náà mọ̀ tẹ̀lé ó ní bí èmi tilẹ̀ rìn láàrin àfonífojì òjijì ikú èmi kì yóò bẹ̀rù ibi kan ó tún sọ síbi kan ó ní yóò pàṣẹ fún áńgẹ́lì láti gbé mi sí ọwọ́ wọn kí n bá fẹ́ fẹsẹ̀ gún òkúta ó ní ẹgbẹ̀rún yóò mọ ṣubú ní apá ọ̀tún mi ẹgbẹ̀rún ní apá òsì mi ó ní bíbúkọ̀ kì yóò súnmọ́ ilé mi àrùkàrùn kì yóò súnmọ́ ẹ̀dẹ̀dẹ̀ mi yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gbé mi sí ọwọ́ wọn kí èmi má bá fẹsẹ̀ gún òkúta ojú rẹ̀ báyìí láà fi ń wowó ojú rẹ̀ láà fi ń wà tẹ ẹ̀lẹ̀kẹ̀ ní ilé báyìí láà ń sọ̀rọ̀ àtàrẹ ẹ fi rẹ̀ lọ mí ọ̀rọ̀ rẹ̀ ni kẹ́ ẹ mọ̀ bá mi sọ àtẹ̀mí àti ilé mi àtàwọn olùfẹ́ mi tí ń wò mí tínú wọn ń dùn pátápátá torí pé inú yóò ní bàjẹ́ ẹ wà ní rogun wàhálẹ̀ ní rogun ìdààmú ẹrù tàbí amọ̀ kì í bá wọn tú ayé òní gbé káyé mọ́lé àtẹ̀yìn àtẹ̀mí àwọn oníjọ́ ṣòfò lórí àwọn ọmọ wa láṣẹ Èdùmàrè àmọ́ ní dopó ọ̀sán gangan ọkọ mi ò ní kú ọkọ rẹ ò ní kú ìyàwó rẹ ò ní kú láṣẹ Èdùmàrè. Ẹ wò ó ẹ jókòó dáadáa ìtàn yìí ò gbomi mu ẹ bomi sẹ́gbẹ̀ẹ́ yín ẹ ra gúgúrú àtẹ̀pà best snacks mi nìyẹn gúgúrú àtẹ̀pà mo sọ fún yín o ẹ gbèsè pé jájọ mọ̀ jẹ́ nítorí pé ọ̀rọ̀ yìí ò gbomi mu ayé ò ní fọ̀rọ̀ èmi àti ẹ ṣàríkọ́gbọ́n tí wọ́n bá ń sọ pé díẹ̀ ọmọ ọkùnrin ò tó lajú rẹ̀ dáadáa o mọ̀ jẹ́ wọn lọ tọwọ́ rẹ̀ bọ́ sọ̀ lọ. Arákùnrin kan ló kàn sí mi ní kí n bá òun fọ̀rọ̀ yìí sí àríkọ́gbọ́n fáwọn èèyàn kí wọ́n fi ṣe àríkọ́gbọ́n bí dídó bá ti ń wọnú ẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àríkọ́gbọ́n ò mọ̀ ń wọnú ẹ̀ àwọn tó ní làákàyè tí ń wo prógáàmù mi mọ̀ pé kì í sọ̀rọ̀ dídó nìkan àlèfi dídó bẹ̀rẹ̀ ni àwọn tó lọ́gbọ́n lórí mọ̀ pé ìrírí ayé gidigidi là ń sọ ó gbẹnu tán reality show YouTube lẹ́ẹ̀tì wò tán mo sì fẹ́ sọ fún yín wípé wọ́n ti fún wa àti lè open page padà ṣe mọ̀ pé page wa bó ṣe pọ̀ tó wọ́n ti gbà lọ́wọ́ wa a sì bínú Elédùmarè òun ló ń sọ láàrẹ̀ àti wá ní page mi lórí Facebook ó gbẹnu tán TV ni ẹ bá ń lọ síbẹ̀ kẹ́ lọ bá mi subscribe síbẹ̀ fọ́tò yìí tẹ́ bá ti ní fọ́tò yìí ń bẹ fọ́tò tẹ̀wò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi òun ló wà lórí TikTok wa òun ló wà lórí Facebook page wa òun ló wà lórí YouTube wa tẹ́ bá ti rí ẹ ṣáà máa bọ̀wọ́ lù láṣẹ Èdùmàrè orí ìwọ ò ní jọ burú ẹ̀yin tẹ́ máa lọ ń post fídíò mi sórí Facebook ẹ má post ẹ̀ síbẹ̀ o tẹ́ bá ti post ẹ̀ síbẹ̀ ẹ fẹ́ kí n ṣépè fún yín pé kẹ́yìn náà ṣiṣẹ́ kẹ́lẹ́ lẹ́ni sì máa jẹ́ ẹ má post ẹ̀ sórí Facebook ẹ jẹ́ kí n grow àkáǹtì mi lórí Facebook page mi ẹ̀yin lẹ bà Facebook page mi jẹ́ ẹ jọ̀ọ́ nǹkan tí ì ṣe nǹkan yín ẹ sì mú ẹ wà post ẹ síbẹ̀ ẹ lè mọ gbowó lórí ẹ ẹni tó sì níṣẹ́ ó sì wọn àmì tó ti ń ṣe wàhálà ẹ mọ táìmù mo fi ń ka àwọn story tán send sí mi ni it was not easy. ṣé ẹ rí èmi àti ìyàwó mi a nífẹ̀ẹ́ ara wa dáadáa àǹtí Ṣeun bẹ́ẹ̀ sì ni ìyàwó mi àtàǹtí rẹ̀ náà nífẹ̀ẹ́ ara wọn ó wá jẹ́ kí èmi àtàǹtí rẹ̀ náà close. ṣé ẹ rí ìyàwó mi òun àtàǹtí ẹ̀ close bẹ́ẹ̀ ni so èmi àti àǹtí ẹ̀ náà wá close nítorí tiẹ̀ ẹ̀gbọ́n ìyàwó mi ti bímọ kan nígbà kan ẹ̀gbọ́n ìyàwó mi dá o ìwà wọn sì dá púpọ̀ wọ́n sì rẹwà lóbìnrin tó ń bá sọ pé obìnrin rẹwà lóbìnrin ẹ̀gbọ́n ìyàwó mi rẹwà lóbìnrin wọ́n jù mí lọ àmọ́ jújù láàrin èmi àti wọn ò pọ̀ púpọ̀ kò lè ju bí ọdún 4 lọ ẹnìkan wà láàrin àwọn àtìyàwó mi ọkùnrin ni ẹ̀gbọ́n ìyàwó mi ń gbà tó lóyún tó bímọ mi ò mọ̀ gbà yẹn bọ̀ mo bá wọn àṣìṣe ń gún mọ́dà tí wọ́n fẹ́ lọ fẹ́ ọkọ nígbà náà ni wọ́n tó wá lọ fi ọkọ kan ọkọ tí wọ́n wá fẹ́ yìí
gbàmúgbàmú ló máa ń fi lúlù ṣe tiwọn débi pé ọjọ́ ìgbéyàwó mi tí mo lọ sanwó orí ìyàwó mi gan ọkọ wọn sì nà wọ́n ẹ gbọ́ ọkọ wọn nà wọ́n àǹtí Ṣeun níjọ tán sọ tó yẹ ọkọ sọ pé wọ́n ó ní bẹ́ẹ̀ báwọn sọ wọ́n ṣàjàǹjọ́ náà kò jẹ́ kémi náà wá nífẹ̀ẹ́ ọkọ wọn bó ṣe máa ń ṣe wọ́n ó wá jẹ́ kí n máa pítì wọn kí n máa ṣe dáadáa sí wọn extra dáadáa ni mo máa ń ṣe fún wọn ẹ̀gbọ́n ìyàwó mi náà dẹ̀ láìkì mi ìgbà tí mo fẹ́ ìyàwó mi tán nǹkan dàrú ẹ mọ̀ jẹ́ n sọ pé ìyàwó mi bá torí pé mo fẹ́ ìyàwó mi tán rárá ṣe mọ̀ iṣẹ́ tí mò ń ṣe àwọn owó tí mo yá mo ṣe kíní so ìgbéyàwó tá a ṣe àwọn ará ibiṣẹ́ mi wá síbẹ̀ nígbà tí wọ́n wá wọ́n rí bá a ṣe ṣe kì í sì ṣe pé mi náà ni mo ṣe tó fẹ́ bẹ́ yẹn àwọn ẹ̀gbọ́n ìyàwó mi láwọn ẹ̀gbọ́n mi ò tàṣẹ́gbọ́n rẹ̀ yìí o bí àwọn àbúrò ìyá wọn àbúrò bàbá wọn wọ́n dìde gan sí ìyàwó mi torí ìyàwó mi ó ní second to the last wọn nílé wọn so obìnrin méjì ọkùnrin méjì ni bàbá ìyá ìyàwó mi bí àmọ́ wọ́n bàbá ìyàwó mi níyàwó mi o àmọ́ ìyá ìyàwó mi yẹn obìnrin méjì ọkùnrin méjì òun bí àwọn sì níyálé so àbúrò mi sì náà ìyàwó mi sì náwọn àbúrò ìyàwó mi sì náwọn ẹ̀gbọ́n so sì yé yín torí ìyá ìyàwó mi ò tètè rọ ọmọ bí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ so tó bá ti ń ṣe nǹkan lọ́dọ̀ wọn báyìí wọ́n máa ń dìde sí i wípé kíní kan torí ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ò ṣègbéyàwó so gbogbo tó yẹ kán ṣe fún wọn ṣe fún ìyàwó mi so àwọn arábí sẹ́yìn mi wà lọ sọ fún wọn níbi iṣẹ́ wípé òun lówó lọ́wọ́ òun bá tẹ́bárí patí tóun ṣe tẹ́bárí kíní kan tóun ṣe Àǹtí Ṣeun bí wàhálà ṣe lẹ́yìn ìgbà tóun ṣe gbéyàwó tó tóun débi iṣẹ́ padà bí wàhálà ṣe ṣẹlẹ̀ nìyẹn àwọn nǹkan tí wọn kì í wá tó pé táwọn bá ti ṣe because mẹkáníìkì lòun kọ́ mẹkáníìkì ni so company lòun bá ṣiṣẹ́ àwọn kótó bí táwọn bá ti kó jọ tí wọ́n bá ti ṣe kínní àwọn máa dọ́gbọ́n kó sínú mọ́tò àwọn máa lọ tà wọ́n bẹ̀rẹ̀ sí wú àwọn nǹkan oríṣiríṣi jáde tí ìṣiṣẹ́ pé òun nìkan lòun tiẹ́ tó gbogbo àwọn jọ mọ̀ ń pa ẹni àmọ́ tó pé òun lọ̀gá àwọn tó wà ń bẹ̀ Àǹtí Ṣeun bóyá ṣe gbógun tòun nìyẹn bẹ́gbọ́n ìyàwó òun ṣe pé òun pé díẹ̀ ọmọkùnrin ò tó òun sì gbọ́ sí wọn lẹ́nu àwọn á mú ẹ jáde nígbà tó mú òun jáde tó ń débẹ̀ táwọn débẹ̀ ẹni náà tó mú òun lọ́dọ̀ rẹ̀ mi ò ní classify ẹni yẹn sí babaláwo àáfà àbí wòlíì màá sáà máa pè ní ẹni yẹn ẹjọ́ nígbà tí wọ́n débẹ̀ wọ́n jẹ́ kó yé òun wípé káwọn wo nǹkan fóun gbà tó ń wo nǹkan fóun jẹ́ kó yé òun gbà orí ọlá lórí ẹ̀ kíníkà kíní kan wípé bóyá kò try òṣòlẹ̀ ó lóun bá ní òṣòlẹ̀ wọn nìyẹn ok àmọ́ òṣòlẹ̀ ẹnìkan yóò bẹ̀ gbẹ bọ̀ ó ní tóun bá sọ fún ìyàwó òun ojú ìyàwó òun o ó ní tó bá ṣe sọ fún ìyàwó ó máa sọ fún mọ́mì kò sí ò tó bá ṣe tóun sọ fún mọ́mì ìyẹn ti ẹ̀ tó pé kóyà kan yóò kó ló bù ẹ̀ báyìí ó rẹ́ tẹ̀tẹ̀ sọ fún mọ́mì torí ìyàwó mi àti ìyá rẹ̀ close bẹ́ẹ̀ sì ni ìyàwó mi àti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n close but ẹ̀gbọ́n rẹ̀ yìí àti ìyàwó mi wọ́n close nítorí pé ìyá ìyàwó mi ò faramọ́ bí ẹ̀gbọ́n ẹ̀ ṣe bó ṣe lọ́kọ tí wọ́n bímọ kan tó tún lọ ilé ọkọ mi tó pé tó fẹ́ kú òun bẹ́ẹ̀ gan kó tó ń kú káàkiri àwọn òkú òun lé ọkọ àwọn rí Àǹtí Ṣeun ẹ mọ̀ bá mi kà lọ ọba ní ẹ̀yìn ká bẹ́ẹ̀ gbẹ́ bọ̀ ẹ̀gbọ́n ìyàwó mi ní àwọn àgbè wọ́n bá gbẹ́ bọ̀ wọ́n gbé wọn pípẹ́ wọn ní kí iye báyìí ló máa san ẹ̀gbọ́n ìyàwó wọn àná tó kówó yẹn lẹ̀ táwọn náà fi yòókù kún tọ́jú bá wọn ṣiṣẹ́ yẹn wọ́n ní ewúrẹ́ dúdú ni wọ́n lò fi ṣe yẹn fún wọn gidigan nígbà tán ṣe tán ẹ má bínú o mo kàn dárúkọ ewúrẹ́ dúdú ni o kì í ṣe pé ewúrẹ́ dúdú náà fi mo kàn dárúkọ ẹ̀ ni o gbogbo ohun tí mò ń sọ yìí àwọn orúkọ tí mo dárúkọ gbogbo ohun tí mò ń sọ tó wà ń bẹ̀ kì í ṣe bó ṣe lọ nìyẹn o mo kàn dárúkọ àwọn yẹn ni o before you started go and be buying ewúrẹ́ dúdú pé o fẹ́ fi ṣe òṣòlẹ̀ o àmọ́ òṣòlẹ̀ ló ní pé wọ́n pè fóun ó dà wọ́n ṣe gbẹ̀tọ̀ àti yẹn gbé ìbò yẹn lọ ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n tú aṣọ tó wà lára wọn ní òwò no wọ́n gbé ìbò yẹn lọ ní òwò nígbà tí wọ́n ń bọ̀ òun ti mú aṣọ dání òun kàn mú aṣọ pàdé wọn ni aṣọ tó ń mú pàdé wọn náà wá ró wọn wọlé padà bàbá yẹn ní pé torí òru ni wọ́n gbé aṣáàyànjú ọ̀rọ̀ yẹn ìyàwó mi mọ̀ pé mi àti wọn jọ ń lọ bì kan o aṣáàyàn ṣègbà tá a ṣe gbé ẹ̀tọ́ tílẹ̀ mọ́
bàbá ní pé ó ní àṣejẹ kan tí màá tún jẹ mo jẹ àṣejẹ yẹn. Bàbá sọ pé àṣejẹ tí mo jẹ yìí o mo gbọ́dọ̀ ní àjọṣepọ̀ léni o. Ẹni bó ti fẹ́ bá ní àjọṣepọ̀ ó gbọ́dọ̀ jẹ nǹkan tí òun náà gbọ́dọ̀ jẹ àṣejẹ abo rẹ o. So akọ á máa gbénu tòun abo wà nù ẹni náà. Mo bá ní bóun ló ṣe máa gbàṣejẹ lọ fún ìyàwó òun lé ẹ mọ̀ gbà wọn kẹ ó náà ti ṣeun. Elédùmarè ọba mi òkè bóòlù wọn sì lọ gbàṣejẹ fún ìyàwó òun lé àṣejẹ fún ìyàwó òun òun ò lè lọ gbé fún o. Ọba ní àfikún òun lọ gbé fún o torí òun náà nígbà tó òun fi bèrè pé ṣé o níyàwó òun ní òun sọ pé òun níyàwó lóòótọ́ àmọ́ òun ò sọ èdè pé òun gbọ́dọ̀ ó ti jàṣejẹ yìí ó pẹ́ jù tó àmà èní ni òun ní ok bóyá kó òun roast ẹ̀ kó òun gbé lọ fún nínú láìlọ́ọ̀nù kó jẹ́ bí súyà ó ní àwọn jẹ́ ti bímọ kó jẹ́ sí nǹkan tí àwọn máa jẹ́ tí ò ní fọmọ jẹ́ àníkò náà jẹ́ bẹ́ẹ̀ ó ní rárá o wọ́n bá ti jẹ́ náà àṣejẹ yìí ó gbọ́dọ̀ bá wọn lájọṣepọ̀. Òkè síyàwó òun iye ní ẹ̀gbọ́n ìyàwó wa béèrè pé síyàwó òun nìkan ni síyàwó ẹ̀ nìkan ni ó lè jẹ́ ni ẹnikẹ́ni lè bá jẹ́ kò sí bí ìyá rẹ̀ bá jẹ́ ó bá ìyá rẹ̀ sùn bẹ́gbọ́n rẹ̀ bá jẹ́ ó bẹ́gbọ́n rẹ̀ sùn kódà ẹnikẹ́ni kódà pé ẹni tó jẹ́ ọmọ kékeré ló jẹ́ ó bá sùn. Sọ fún òun pé nǹkan tó le tó báyìí lè fẹ́ ṣe fún òun tẹ́ ẹ bá sọ fún òun pé nǹkan tó le tó báyìí lè fẹ́ ṣe fún òun ni òun ò ní ṣe wo àfi kó mọ oníbòun ṣe afẹ́ ṣe báyìí òní ìyàwó òun ò wújú lọ afọ́mọ tó sọ pé àṣejẹ ọmọ ni wá jẹ́ ìyàwó òun kí lòun fẹ́ ṣe ó lè má gbéra òun bá bọ́ síta òun bá pé ìyàwó òun ẹ ló ìyàwó mi ibo ló wà ó lóun wà nílé òun bá ní ok ó ní nǹkan kan tí òun fẹ́ sọ fún yín ṣó mọ̀ pé lẹ́yìn tá a wà yìí jẹ́ ọmọkùnrin ò tó ó ní àwọn sọ pé bẹ́ẹ̀ ni ó níbi kan tóun lọ ìyàwó kan ni ó ti ń tọ́jú lé káàkiri kéèyàn má fi mí ṣoògùn owó o kéèyàn má bà ayé mi jẹ́ o èmi ò jọ pé mo sọ fún ẹ mi ò kánjú náà máa ṣe o ọlọ́run máa ṣe o níbo ń ṣe kọ́ ti fóònù yẹn ó náà ti ṣe ń bá padà síbẹ̀ omijé lé lójú mi mo ní bàbá tí mi ò bá gbìyànjú bá sùn kí ló máa ṣẹlẹ̀ ọ ní tó fẹ́ ṣẹlẹ̀ àwọn gan ò mọ̀ kí ló dé sọ fún mi kí a tó bẹ̀rẹ̀ kìíní ó yẹ kí ẹ sọ fún mi náà pé ok nǹkan tó fẹ́ ṣe yìí o nǹkan tó máa last it ó ẹ sọ fún mi bàbá ẹ sọ fún mi ìwọ náà béèrè mo ní kó soso lẹ̀ kó wó lẹ̀ ṣé o mọ̀ ṣé o kì í anígbè kan mọ̀ ṣé o mọ̀ wípé gbogbo nǹkan pẹ̀lú ní price ó náà ti ṣe ó lóun bọ́ta tẹ́kọ̀sì ó ṣàjòkó àwọn sọ fún òun pé òun máa fún ẹni láṣejẹ ó ṣàrònú ó ní ẹ̀gbọ́n tẹ́gbọ́n ìyàwó òun jókòó sí ó ní kò sàn kankan ó lọ́kàn jókòó síbẹ̀ ó nígbà tó jẹ́ kan náà òun wà níta o bàbá yẹn kọ́ pé òun ni máa bọ̀ bóun ṣe wọlé nìyẹn jókòó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ń bá tó balẹ̀ ẹ ṣé ẹ̀dí bóun wà nǹkan bí yóò ṣe sí rárá o ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ní òun àbẹ̀ ẹ̀ jẹ́ ó ní nǹkan ni ẹ máa bá mi jẹ́ wọ́n máa sọ pé ẹni tó ń bá mi jẹ àṣejẹ yìí àwọn máa jọ ní àjọṣepọ̀ lóòrèkóòrè ilé ọkọ lè máa wá ọkọ àbúrò yín ṣé kí n má jẹ mọ́ kí n filẹ̀ fún ẹ bàbá yẹn ni kò tiẹ̀ sí pé má jẹ mọ́ o ti jọyọ kan bẹ́ẹ̀ àṣẹ ní bẹ́ẹ̀ ṣe jọ wà yìí kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjì lẹ́yìn kẹjọ máa fẹ́ra yín lẹ́yìn kẹjọ máa bára yín lájọṣepọ̀ kò ní kó má bọ́kọ rẹ lájọṣepọ̀ o kò ní kó náà má báyàwó rẹ lájọṣepọ̀ àmọ́ láàrin ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ máa bára yín lájọṣepọ̀ lóòrèkóòrè kò jẹ́ sí nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sí bàbá mo gbọ́dọ̀ máa bá ẹ̀gbọ́n ìyàwó mi lájọṣepọ̀ lóòrèkóòrè
oníbò òṣèlú ní pé ayé òun ti bàjẹ́ òun tí àǹtí ẹ̀ sọ fún mi ilé ipò bóun la ṣe máa bára lájọṣepọ̀ tábúrò yín ò ní mọ̀ tíyàwó tọkọ yín ò ní mọ̀ kálẹ̀ sọ fún mi ni ìyàwó mi máa bá sọ ó dẹ̀ máa gbà but àti bá sọ ahead of today nǹkan yẹn ti lọ pé àṣẹjẹ lọ bá bó ní sí báyìí ẹ̀yin náà tún jẹ ṣe débẹ̀ bó lọ sí tẹ bá ti kúrò níbí ẹ wá bí kan tẹ́sí bara yín lájọṣepọ̀ ẹ gbọ́dọ̀ bara yín lájọṣepọ̀ lénìí kílẹ̀ ọ̀la tó mọ́ ẹ gbọ́dọ̀ bara yín lájọṣepọ̀ ló ń bá ní ẹ ṣe sá àwọn ṣáàṣe wọ́n ṣàwọn olùdó àmì ìyókù fún wọn wọ́n ṣe fún wọn gbọ́ṣẹ́ yẹn fún wọn ọ̀nà tó bá ti bẹ́ lájọṣepọ̀ ó wẹ̀ ọ̀ṣẹ́ ilé pé ẹni yẹn náà máa wẹ̀ ọ̀ṣẹ́ ilé bọ̀ ẹ̀ẹ̀kan náà wọ́n máa wẹ̀ ṣe tó bá ti wẹ̀ ṣe ilé ẹ̀kan kò sí mọ́ bọ̀ ìwọ́n ti ẹ̀ tó bá ti fẹ́ lọ ní àjọṣepọ̀ wàá wẹ̀ ọ̀ṣẹ́ yìí kí wá ṣe gbogbo ìgbà bóyá tó bá dúpọ̀ ti broke o lè wẹ̀ ọ̀ṣẹ́ yẹn bọ̀ tó o bá broke o lè fi lẹ̀ lọ́jọ́ lájọṣepọ̀ bóyá o ti broke o lè wẹ̀ ọ̀ṣẹ́ yẹn bọ̀ tó bá wẹ̀ ọ̀ṣẹ́ yẹn tẹ́jọ́ fi lájọṣepọ̀ ìyẹn gangan ló dáa jù òun bá ní ẹ ṣe sà ó ní báwọn ṣe gbọ́ṣẹ́ kúrò níbẹ̀ àwọn bá lọ òun kò ní mọ́tò àwọn gbọ́kadà wá ní ó ní ọba ní ó ní báwọn ṣe ń lọ lórí ọ̀kadà òun ló máa jókòó sẹ́yìn òun everybody àwọn ò sọ̀rọ̀ títí àwọn dé bus stop táwọn ti máa bọ́lẹ̀ yẹ bus stop bẹ̀yẹ àwọn ò sọ anything but táwọn dé bus stop táwọn ti máa bọ́lẹ̀ àwọn dé táwọn ti máa bọ́lẹ̀ lọ́ba ní kọ́ ọlọ́kadà máa lọ bá ní oyin máa lọ ọlọ́kadà ní you go add money don't worry I will add máa lọ ọlọ́kadà bá ń lọ wọ́n sàmì kó máa lọ nígbà tó débẹ̀ yẹn wọ́n ní kó yẹ sàpọ́tù wọ́n ní wọ́n ṣe níbi tá lọ bẹ́ẹ̀ gbọ́n ìyàwó mi ṣe mọ musa fún ẹ tó yẹn láyé àǹtí ṣeun mi ò mọ̀ ṣe nígbà tí wọ́n dé bẹ̀bẹ̀ tá a bọ́lẹ̀ báyìí àwọn òtẹ́ yẹn ó dàbí pé ilé face me and face you èmi ò tí ẹ̀ wò kè kí wọ́n kọ́ ọmọ òtẹ́ síbẹ̀ mi ò wò kè ọkàn wọlé síbẹ̀ bá ṣe wọlé sínú ibẹ̀ yẹn wọ́n bá ẹnìkan ní kíní wọ́n kọ̀ pé mọ́níjà òun ò kí irú òwò líle as in face me and face you níbẹ̀ so bí pálọ̀ yẹn ibẹ̀ lẹ́ máa wọ̀ mọ́níjà wà ń bẹ̀ bẹ́ẹ̀dì wà ń bẹ̀ o pọ̀ mọ́níjà wà ń bẹ̀ wọ́n sọ pé wọ́n ṣe bí wọ́n gbé tébù síbẹ̀ so wọ́n kọ̀ pé mọ́níjà ìyẹn bọ̀dá tẹ́ ń kulè lọ́wọ́ sọ pé ṣé rúùmù wa wọ́n sọ pé rúùmù wa wọ́n ní ṣé how many hours wọ́n ní fún 2 hours wọ́n á pè kí lóò fẹ́ ṣe fún 2 hours like kí lèmi àti ìjọba fún 2 hours ó ní wọ́n sọ 2 hours ó ní bá ṣe gbé ọdún yàrá nìyẹn wọ́n ṣàfún kí ìgbàtà wọlé síbẹ̀ àti wà ń bẹ̀ kò sí pé bí ibi tẹ́ máa wẹ̀ sí wà ń bẹ̀ o ìrúùmù nìkan ni ibi tẹ́ máa wẹ̀ sí ò sí ń bẹ̀ o tẹ́ bá fẹ́ wù àbí fẹ́ tọ̀ àbí fẹ́ ṣe yẹn kan bọ̀ kíní wà ń bẹ̀ bí bọ́kẹ́tì ó wà ń bẹ̀ bóyá ẹ fẹ́ ṣe kíní àbí fẹ́ ṣe gbá àbí fẹ́ ṣàwò kan ni ó wà ń bẹ̀ oníṣòwò báwọn ṣe wọlé sí ìwé òde ibo ni bí ọlọ́kọ̀ wọlé wọ́n máa jókòó pàtó ń jókòó wọ́n á ní oníwọ̀n wọn á jókòó síbẹ̀ wọ́n á ní ó dẹ̀ ní ṣe nǹkan tó fẹ́ ṣe ṣé wọ́n máa wò ni wọ́n á ní ó ní okó òun ò dìde gan wọ́n á ní ó dẹ̀ ní ṣe nǹkan tó máa ṣe ṣé wọ́n máa wò ni ó ní wọ́n á ní okó òun ò dìde ní okó ẹ̀ ò dìde kí ló tó kó ẹ̀ ò dìde o ṣé ò ní ṣe nǹkan tó fẹ́ ṣe ṣé bó ṣe máa wò délé ní àǹtí alókò mi ò dìde ó máa ń tẹnu mọ́ okó ẹ̀ ò dìde ok àwọn ń bọ̀ wọ́n bá ṣílẹ̀kùn wọ́n bá jáde ó ní ọba tó ń sún kìíní sílẹ̀ yìí wọ́n ṣáàjò sí bẹ́ẹ̀dì yìí oríṣiríṣi èrò wá ń wá sínú ọkàn wọn àǹtí ṣeun ó pẹ́ díẹ̀ bá ṣe wọlé padà ní lálọ́ ló wà bá gbé lóhùn lọ́wọ́ wọ́n bá ní kó ń ṣe èké kó ń tó mú o nígbà tó ń ṣe èké kó ń tó mú bó ń ṣe èké tó ń mú báyìí ó ní kò pé 5 minutes nǹkan ọmọkùnrin wọn dìde wá ní sàn án ó ní àǹtí ṣeun wọ́n lie down àwọn náà sùn tó ń yàtọ̀ fúnra lára wọn ní bó ń ṣe ń dùn wọn báyìí ní ọkàn wọn sọ fún un pé ẹ̀gbọ́n ìyàwó òun ló máa ń bá sùn yìí àǹtí ṣeun ṣe story yìí a ní part 2 torí nǹkan tó pọ̀
ló kẹnu síbẹ̀ tí n bá ní kí n máa sọ lọ báyìí á fẹ́ wọ 30 minutes YouTube dẹ̀ ti ní pé kí n máa ṣe ní 20-25 minutes but eléyìí máa ń ti 25 minutes náà kò ní tán but part 2 yẹn mi ní fagara dá yín máa ṣe kíákíá fún yín. Thank you so much. God bless you.